الله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ kó ṣe àlékún oore rẹ̀, Ọlọ́run Ọba kó ṣe lórí ẹnì kọ̀ọ̀kan wa, àlékún ìtọ́sọ́nà Ọlọ́run Ọba, ìbẹ̀rù Ọlọ́run Ọba, àyín tá máa fi lè tẹ̀lé ìlànà Ọlọ́run Ọba ní gbogbo ìgbà, Ọlọ́run Ọba kó ṣe àlékún ẹ̀ fún wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kó máa ṣe nírọ̀rùn fún wa láti máa tẹ̀lé ìlànà rẹ̀. Èyí tá a fẹ́ bá wa sọ lọ́sàn yìí, òun náà ni pé nínú ẹ̀sìn Islam, Ọlọ́run Ọba ti parí ìdẹ̀ra rẹ̀ lé wa lórí, ó ti ṣe wá ní mùsùlùmí. Òun sì lọ́nà kan ṣoṣo tá a gbà dọ́dọ̀ Ọlọ́run Ọba, tí Ọlọ́run Ọba Allah tí ó ti gbé kalẹ̀ fún wa pé inna dina inda Allahi al-Islam. Ẹ̀sìn kan ṣoṣo tóun Ọlọ́run Ọba recognize, òun náà ni ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam yìí àwa gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìlànà tọlọ́run Ọba àti ti Ànábì sallallahu alaihi wasallam. Èyí ló fi jẹ́ pé ojú ọ̀nà súnà Ànábì sallallahu alaihi wasallam iná ni ọ̀nà kan ṣoṣo tó tọ́, tó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba, tó lọ sínú àlìjánnà. Bó o la ṣe ní dìre tá a ṣe ní yẹ kó lójú ọ̀nà ẹyọ kan ṣoṣo yìí, òun ló jọ kan èmi àtẹ̀yìn. Òun náà ni ó fà á tó jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́run Ọba Allah bá ti wá ṣàánú rẹ̀ tó ti fi wá lójú ọ̀nà yìí, àfi ká máa pera wa sákìyèsí, fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ká máa ṣe ìkìlọ̀ fúnra wa, so eléyìí yóò mọ̀ ká máa ṣe ìrántí fúnra wa, eléyìí yóò mọ̀ ṣe wá láǹfààní. Òun náà ló fà á tí àwa náà tí a tún fi ránra wa létí àwọn nǹkan yìí. A rí pé nínú Islam kúfúrù kéèyàn di kèfèrí, so nǹkan tó jẹ́ pé yóò kó báyàn wájú Ọlọ́run Ọba ni. Lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ mùsùlùmí kò tún gbọdọ̀ di kèfèrí mọ́. Ọlọ́run Ọba Allah fi sọ pé innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya. Ọlọ́run dájúdájú innal ladhina kafaru, gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí, àwọn tí wọ́n kọ̀ tọ́lọ́run min ahlil kitabi, àbí ẹnu àwọn innal ladhina kafaru min ahlil kitab, àwọn tí wọ́n kọ̀ tọ́lọ́run nínú àwọn tá a fún ní tírà, so wọ́n fún wọn tírà ṣùgbọ́n wọ́n kọ̀, wọn ò gbà. wal mushrikin, àtàwọn ẹlẹ́bọ, àwọn tí wọ́n ń da nǹkan mìíràn pọ̀ mọ́ Ọlọ́run, ni wọ́n sọ pé àwọn ń sin Ọlọ́run, àwọn tó ń da nǹkan mìíràn pọ̀ mọ́ Ọlọ́run. fi nari jahannama khalidina fiha, inú náà jahannama ibẹ̀ ni wọ́n máa ṣe gbére, ibẹ̀ ni wọ́n máa gbé gbére. ulaika hum sharrul bariyya. Ọlọ́run bá ní àwọn ẹ̀dá aburú, àwọn ẹ̀dá tí ò dáa nìyẹn. So kúfúrù, bẹ́yẹn bá ti wá jẹ́ mùsùlùmí, gbogbo tó bá jẹ́ kúfúrù ó gbọ́dọ̀ sá fún. So ó gbọ́dọ̀ sá fún. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní pé nínú ẹ̀sìn Islam kúfúrù ó pín sọ́nà méjì. Alikúfúrù lẹ̀ asgor ó ń bẹ, bẹ́ẹ̀ náà ni alikúfúrù lẹ̀ akbar ó ń bẹ, bẹ́ẹ̀ náà ni alikúfúrù lẹ̀ asgor ó ń bẹ. Ìyẹn ni pé kúfúrù lẹ̀ akbar, ìyẹn ni kúfúrù tó ṣe pé yukhraju sahibuhu minal islam wa huwa al-kufru al-i'tiqadi. So kúfùrù tó ṣe pé yóò yọ èèyàn kúrò ní islam, ìṣe kèfèrí tí yóò yọ èèyàn kúrò ní islam pátápátá. So ìyẹn la wá fẹ́ sọ kúfùrù al-akbar, ìyẹn la kọ́kọ́ fẹ́ ṣàlàyé fún wa. A sì máa sọ kúfùrù al-asghar náà, kò sí èyí tó dánú méjèèjì, gbogbo ẹ̀ la gbọ́dọ̀ jìnnà sí, ṣùgbọ́n ìkan tún wá burú jù kan lọ. Kúfùrù al-akbar, ìṣe kèfèrí ńlá ni, ìyẹn ló yọ̀yàn dànù kúrò ní islam, eléyìí tí a fẹ́ sọ díẹ̀ fún wa níbẹ̀. wa anwa'uhu kathira, ìran tí kúfùrù al-akbar pín sí ó pọ̀ gan tí kò ṣeé kà tán. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní kúfùrù takdhib. Kúfùrù takdhib, ìyẹn ni pé kúfùrù eléyìí tó ṣe pé a fi ń pe ọ̀rọ̀ Ọlọ́run Ọba nírọ́, bí at-takdhibu bil Qur'ani awil hadith. So ká pe alukurani nírọ́, pé ìyẹn tá alukurani sọ Ọlọ́run bá tún kẹ́ ẹsẹ̀ báyìí kéèyàn wá kó pátì kó sì bí ẹni pé òun ò gbọ́, àbí kó tiẹ̀ máa takò pé kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ayé alukurani, pẹ̀lú àbí àdìsí Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé nǹkan báyìí wá báyìí, káwọn èèyàn máa takò pé kò rí bẹ́ẹ̀, kúfùrù ni o. Gbogbo ẹni tó bá ń ṣe kó lọ wáwó ẹ̀ bọlẹ̀. Tẹ́ bá ti sọ pé Ọlọ́run sọ báyìí, kódà bó o tí ì ṣe, wàá máa bẹ Ọlọ́run pé Ọlọ́run ìyẹn tí wọ́n sọ tọ́lọ́run bá sọ yìí, Ọlọ́run jẹ́ kí n lè ṣe, Ọlọ́run jẹ́ kí n lè ṣe, ìyẹn tí Ọlọ́run bá sọ pé ò dáa, Ọlọ́run jẹ́ kí n lè fílẹ̀. Ó ní ríra pé àwọn tọ́lọ́run sọ yẹn àwọn kan lọ́lọ́run bá wíjàre kì í ṣe wọ so téèyàn bá ti lè dán wò, ìyẹn ti ṣe kúfúrú nìyẹn o. Àbí wọ́n gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí, ó wá ní rárá o, ìgbà yìí Ànábì nìyẹn, òun àtàwọn sàbí nìyẹn, sí wọ́n jẹ́ sàbí ni. So tó bá ti ṣe irú yẹ, ó ti wọnú kúfúrù lẹ̀ akíbàrù sí ni, kúfúrù tó ṣe pé ó gbéyàn kúrò ní islam pátápátá ni.
so torí ẹ̀ ọlọ́run ọba sọ ànábì sọ ká gbọ́ ká sì gbà ní sami'na wa ata'na kò sí jiyàn rárá tó bá ti lè mú ẹ̀rí wá fún wa nínú al-Qur'an al-Karim nassun sarih nínú al-Qur'an al-Karim pé ànábì sọ ọlọ́run ọba sọ báyìí wọ́n wá mú wánú àdìsí fún wa pé hadithun sahih hadithun mutawatir so wọ́n mú wá fún wa pé hadith tó lálàáfíà ní òjíṣẹ́ ọlọ́run sọ báyìí tàrí nassun sarih pé ànábì ló sọ̀rọ̀ yìí ó ti dandan fún wa ká gbàgbọ́ ó ti dandan fún wa ká gbọ́ bá a ṣe máa mú nǹkan yẹsẹ̀ so ṣùgbọ́n ká wá pè nírọ́ àbí ká tún wá jiyàn ká tún máa lágídí báwọn èèyàn míì tó ṣe ń sọ wọn á tún sọ síta kódà àwọn tó ń ṣe jù gan làwọn àáfàá àwọn tí wọ́n pèrè àwọn láàfà wọ́n á sì máa ọ̀rọ̀ Ọlọ́run ọba wọ́n á máa sọ fún wọn pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ní bọ́lọ́run ọba ṣe rí nìyí tẹ́ ń ṣe mistake ni wọn ò sì ní gbà so irú àwọn bẹ́yẹ àti irú ìmá ṣe bẹ́yẹ ìyẹn ni pé wọ́n ti kó sínú kúfúrú tẹ̀kìdìbì wọ́n ti pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nílọ ìyẹn Ọlọ́run ọba aláàfin sọ́nà Al-Qur'an pé wa man azlamu mimman iftara ala Allahi kadhiba ẹ̀ta lẹ́ni tó sábòsí jẹ́ ẹni tó parọ́ mọ́ Ọlọ́run ọba lọ ẹni tó parọ́ mọ́ Ọlọ́run ọba tó sọ pé yín tọ́lọ́run ọba ò sọ tó sọ pé Ọlọ́run ọba sọ àbí àyà Ọlọ́run ọba wọ́n yí síbi tó wù wọ́n wá sọ pé Ọlọ́run ọba ló sọ wọ́n ṣe tahwilul ayat àwọn tí ò yẹ yín tó jẹ́ pé Ọlọ́run ọba ò sọ wọ́n á lọ mú àyà yẹn tó ti jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé gbogbo Al-Qur'an òun Ọlọ́run ọba fi àlàyé ẹ̀ràn ó sì ti ṣàlàyé ẹ̀ fún wa ibi báyìí bó ṣe rí ni o ibi báyìí bó ṣe rí ni o ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa àwọn sàábé ti ṣàlàyé ẹ̀ fún wa àwọn wà lọ mútu wọn ti mọ wá lọ́tọ̀ láti fi yí sínú ìfẹ́ ẹnu wọn so irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kúfúrú tẹ̀kìdìb ìran kúfúrú tẹ̀kìdìb ó sì ní alikúfúrú lẹ̀ akíbárò ni ìkèfèrí tó lágbára ni tó ti yọ̀yàn kúrò ní Islam gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ti jáde kúrò ní Islam pátápátá ilé ìlàsí ń pè wá sákìyèsí rẹ̀ pé náà wá sọ pé Ọlọ́run bá sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé yìí tó wà wádìí ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé Ọlọ́run bá sọ ẹsẹ́kẹsẹ́ pé wọ́n parọ́ ẹjá lọ wọnú àyà tó wà ẹjá wò ókè ẹjá wo àgbọ́yé àwọn sọ̀hábà lórí ẹ̀ síbẹ̀ àwọn náà ṣe gbọ́yé nìyẹn tó bá ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ gbọ́yé so Ànábì sọ pé ókè ẹjá wò sáà àdìsí ẹ sáàdìsí tó lálàáfíà ni ó lálàáfíà tọ̀ àgbàgbọ́ ni tá a bá ti lè di pé ká máa dìré kúrò lórí nǹkan tó jódodo èèyàn ti kó sínú kúfúrò tẹ̀kìdé ìyẹn ni pé èèyàn ti ṣe kúfúrò ńlá èèyàn ti kúrò nínú Islam pátápátá kódà kó máa kírun kó máa gbàwẹ̀ kó yọ sàká kó lọ sí hajj ó ti di kèfèrí Ọlọ́run ọba àlá àbí ká parọ́ mọ́ Ọlọ́run tọ́lọ́run ò sọ ká sọ pé Ọlọ́run ọba ló sọ àbí kí wọ́n ka òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa ká ní kò rí bẹ́ẹ̀ ìyẹn ni pé wa man azlamu mimman iftara ala Allahi kadhiba tálẹ́ntó parọ́ mọ́ Ọlọ́run tálẹ́ntó ṣe pé ó ṣàbòsí ju ẹni tó parọ́ mọ́ Ọlọ́run ọba lọ tó parọ́ mọ́ Ọlọ́run tọ́lọ́run ọba ò sọ tó sọ pé Ọlọ́run ọba sọ aw kadhaba bil haqqi lamma ja'ahu àbí ó ti ẹ̀ pé òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ nígbà tí wọ́n bọ̀ fún pé bọ́lọ́run ọba ṣe wí ní bánábì ṣe wí ní òdodo sì ní tóun náà rí pé òdodo ni tó wá ní irọ́ ni Ọlọ́run ni alaysa fi jahannama mathwal lil kafirin ṣé kìí ṣe pé inú náà jahannama ibẹ̀ ni ibùgbé fáwọn kèfèrí ni ṣé iná náà jahannama kèfèrí ò ti mọ̀ pé ibẹ̀ ló ń gbé dáhùn pé gbogbo ẹni tó bá kúrú wáyé kèfèrí ni o inú náà jahannama ni ibùgbé rẹ̀ ìtọ́lọ́run ọba ń sọ nìyẹn so ká má pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ o ká má pọ̀rọ̀ ànábì nírọ́ o kò sí ní tó lè jẹ́ kó já àfà kò ń ṣe gbogbo nǹkan ló lè mọ̀ tán so ó lè jọ ọmọ kéwú ni ó sọ fún ẹ pé a máa rí nǹkan báyìí gẹ́gẹ́ báwọn àfà wà nínú ẹ̀sìn bí àwọn ìmáàmù Màlìkí àwọn ìmáàmù Ṣàfi'í àwọn Abu Hanifa ìmáàmù Muhammad bin Hanbal gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé idha sahha al-hadith fahuwa madhhabi idha sahha al-hadith fahuwa madhhabi tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó lálàáfíà òun náà nílà ìta aṣọ náà nìyẹn o ló fi jẹ́ pé gbogbo madhahibu gbogbo àwọn àfáà ẹyọ kan náà ni madhahabu nabiyyi sallallahu alaihi wasallam huwa madhahabuhum jami'an madhahabu nabiyyi sallallahu alaihi wasallam huwa madhahabuhum jami'an so madhahabu annabi sallallahu alaihi wasallam ó ní madhahabu gbogbo àwọn àfáà súnà yìí pátápátá so tán wá sọ pé Ọlọ́run bá sọ báyìí Ànábì sọ báyìí ló ta sí wádìí ọ̀rọ̀ yẹn tàbí pé òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá ṣe sọ ní bánàbí ṣe sọ ní àdísì tó lálàáfíà ní kò sí ẹ̀rí kankan fún wa tá a fi gbọ́dọ̀ dìré kúrò ń bẹ́ ta gbọ́dọ̀ àbí ìtakò kan tá a fẹ́ mú wá rárá o sami'na wa ata'na torí pé tá a bá ti lè takò yìí tá à ń sọ ni pé a fẹ́ jáde kúrò ní Islam pátápátá
so kí a ṣọ́ra wa àwọn àfà ká ṣọ́ra wa àwọn ọmọ kéwú ká ṣọ́ra wa. Ọlọ́run ọba ní afatu'minuna bi ba'dil kitab, tó jẹ́ pé nígbà tá a bá wá ń ṣe nǹkan tó ṣe pé kò tẹ́ wa lọ́rùn, nǹkan tó ṣe pé ó tẹ́ wa lọ́rùn à ń ṣe, tí wọ́n bá sọ pé Ọlọ́run ọba sọ báyìí pé nǹkan yóò dáa, tí wọ́n bá sọ kóòtù àdìsí Ànábì sallallahu alaihi wasallam fún wa pé Ọlọ́run ọba lòun fẹ́, bí àwọn tó ń sóògùn tọ́lọ́run sọ pé oògùn ẹ má ṣe, tọ́lọ́run ọba sọ nínú ayé al-Qur'an wípé wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru. Tọ́lọ́run ọba ṣe sọ yẹ pé àwọn shayatin àwọn ni wọ́n ṣe kèfèrí, àwọn ni wọ́n ń sóògùn. Adẹ̀sí ogun tá à ń sọ àwọn ogun tó tojúbọ kádàrá, so àwọn ni wọ́n ń ṣe. Ọlọ́run nìkan lè yàn gbára lé, àdúrà lọ́lọ́run ọba aláà ní ká ṣe. So òjíṣẹ́ Ọlọ́run náà dẹ̀ tó sọ pé ẹni tó bá lọ sọ ogun, tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò, tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò àsọdàkọ̀ bíi tó sì gbàgbọ́ fàkọ̀dé káfàrọ̀ bima unzila ala Muhammadin sallallahu alaihi wasallam, ìlú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí. káwá mú àdìsí yẹn wá tó lálàáfíà bẹ́ẹ̀ kẹ́nìkan wá sọ pé àìrọ́ ìtẹ̀sọ náà lẹ́sọ, ìtumọ̀ ẹni pẹ́ni yẹn ti sọ pé òun jáde kúrò ní Islam, àbí káwá máa parọ́ pé ànábì náà ó ṣe síírù, tó sì lè rí náà sọ àdìsí kan tó sọ pé sáhàrọ̀ nàbí sallallahu alaihi wasallam, pé ànábì sallallahu alaihi wasallam ó sóògùn lè ṣàkṣin fánàbí ẹ̀fẹ́ nìkan báyìí, ó sóògùn ògùn kádàrà ó ṣe fẹ́ nìkan báyìí, àbáwọn ọ̀rọ̀ míì oríṣiríṣi táwọn èèyàn fi ń parọ́ ẹ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam, àbí òdodo ọ̀rọ̀ ànábì tẹ́ wá dìnáì. So ẹ jẹ́ ká lọ sọ́ra, ajá àfáà ni àjọmọ̀ kí ó ní gbogbo orú èèyàn kéèyàn tá a bá jẹ́ a gbọ́dọ̀ sọ́ra, so kó má bàa di pé a ṣe Islam, àwa ń rò pa à ń ṣe Islam, gbàtẹ́ni yẹn bá wá kú àwa di pé àwọn tí wọ́n rò pé àwọn ó bọ̀ orí lọ́dọ̀ Ọlọ́run ọba ó lọ bá ìyàpàdé lọ́dọ̀ Ọlọ́run ọba. Eléyìí ni nǹkan ẹyọ kan eléyìí tí a lè mẹ́nubà nítorí àsìkò wa àti ní tìtorí àwọn dátà wa, àfẹ́ máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan tí yóò máa yé wa. So ká lọ mọ̀ pé kúfúrú tẹkidéèdì, ìyẹn ni pé kúfúrú kéèyàn pé ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́, àbí kéèyàn pe ọ̀rọ̀ ànábì nírọ́ sallallahu alaihi wasallam, àbí kéèyàn parọ́ mọ́lọ́run, àbí kéèyàn parọ́ mánàbì, ẹ̀ṣẹ̀ ńlá tó ti yọ̀yàn kú nínú ẹ̀sìn Islam ni o. gẹ́gẹ́ Ọlọ́run ọba ṣe sọ nínú Suratul Ankabut tá a kà fún wa yẹ pé wa man hadhilam mimman iftara ala Allahi kadhiba, tá a lẹ́ni tó ṣàbòsí ju ẹni tó parọ́ mọ́lọ́run ọba lọ, aw kadhaba bil haqqi lamma jaahu, àbí ẹni tó pe òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́, àbọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba nírọ́ nígbà tó dé wá bá. alaysa fi jahannama mathwan lil kafirin, ṣé kìí ṣe inú náà jahannama òun ni ibùgbé fún àwọn kèfèrí o. So torí pé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti di kèfèrí, inú náà jahannama sì ni ibùgbé rẹ̀. Ọlọ́run bá tún wà sọ nínú Suratul Baqara, Ọlọ́run ní afatu'minuna bi ba'dil kitab, ṣé ẹ gba apá kan àwọn tírà gbọ́ ni, ẹ gba apá kan alukurani gbọ́ ni, wa takfuruna bi ba'd, tẹ́ẹ̀tún wá kọ apá kan. So eléyìí Ọlọ́run ọba Allah kò fẹ́ o, kí á jìnà sí o, a gbọ́dọ̀ gbà o. Ọlọ́run bá sọ ní ààyè míì nínú Suratul Al-Imran àbí Suratul Nisa yìí, Ọlọ́run bá sọ wípé àwọn tó ṣe wípé àwọn gba apá kan tírà gbọ́, tí wọ́n sọ pé àwọn gba kápọn gbọ́, àwọn gbọ́ Ọlọ́run bá gbọ́, àwọn ò gba òjíṣẹ́ gbọ́, àwọn gbọ́ òjíṣẹ́ gbọ́, àwọn ò gbọ́ Ọlọ́run bá gbọ́. Ọlọ́run ní humul kafiruna haqqan, àwọn kèfèrí nìyẹn. A sì gbèsè ìyà ẹlẹ́ta lérò lẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí. So tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba, kí a sì ṣọ́ra wa, ká mọ̀ ń tá a sọ pé tá a bá fẹ́ sọ pé Ọlọ́run wí pé ká lọ wádìí ẹ̀ dáadáa, ṣé bó ṣe rí ni, ṣé bó jíṣẹ́ Ọlọ́run ṣe sọ pé Ọlọ́run ọba sọ ni. Ok, wọ́n wá sọ̀rọ̀ fún wa pé Ọlọ́run ọba sọ báyìí, òjíṣẹ́ Ọlọ́run ọba sọ báyìí, ẹ jẹ́ á wádìí ẹ̀, ẹ má jẹ́ á sọ pé rọ́ ni, ká wádìí ẹ̀ nínú Al-Qur'ani ni, ẹ jẹ́ káwa náà yẹ̀ wò, àdíìsì náà ló ti wà ńlẹ̀, ẹ jẹ́ ká yẹ̀ wò. So fashal hala dhikri in kuntum la ta'lamun, ẹ béèrè lọ́wọ́ àwọn tó ní mímọ̀, tó bá tiẹ̀ jẹ́ pé yín ò mọ̀, yín tó bá bá yín lójijì tẹ́ ẹ bá mọ̀, ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀. wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.